Ó mà tún ti di woro sí woro, ó ti padà di wọ́ọ́wọ́ọ́wọ́ o. Ọ̀rọ̀ ta ní kí baba ó má gbọ́, baba ni ó padà parí ẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀, ìyún òṣèré orí ìtàgé ilẹ̀ wa, àtìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Ìyàn Aládùnkẹ́, eléyìí tó ń jẹ́ Sànúsí Mẹ̀múnà. Wàhálà míì tún ti dé o. Ṣé ẹ mọ̀ yìí pé nígbà kan a mú wá fún yín, a ní pé wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, pé kì í ṣe wàhálà tó kéré rárá. Èmi tún ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ gangan tá a fi mú ìròyìn eléyìí wá? Ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ká tún jọ gbádùn ètò, ká wá wo ẹni tó jẹ̀bi, ta ló jẹ̀bi, ta ló jàre. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin náà lẹ́ṣọ̀ọ́ ní ìkànnì comment section. Ṣùgbọ́n kó tó di páàtì ẹ̀ sọ nǹkan kan, ń kọ́kọ́ play fídíò kan fún yín, ibi táwọn sójà, àwọn ọlọ́pàá tí wọ́n ti lọ bá Ìyàn Aládùnkẹ́ ìyún Mẹ̀múnà níbi tó ti ń ta oúnjẹ. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Ẹ jẹ́ á kọ́kọ́ jọ wo fídíò yìí ná. Tá a bá ti wo fídíò náà tán, mò ń padà bọ̀. Gbogbo àná láti rí n tó ṣẹlẹ̀ níbi fídíò tí mo play fún yín, pé ẹ ráwọn ọlọ́pàá, àwọn sójà níbi tí Ìyàn Aládùnkẹ́ tó ti ń jẹ mùkúdùn, èyún tó ti ń ta iyán àti ọbẹ̀ ẹ̀gúsí rẹ̀. Ṣùgbọ́n kí ló fà á táwọn sójà tí wọ́n fi lọ ọbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní yànnàná fún yín tẹ́ ò sì mọ ohun tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ á mú láti bẹ̀rẹ̀ fáwọn tí ò mọ ibi tọ́rọ̀ tí ń bọ̀. Ẹ mọ̀ pé nígbà kan àná wọ́n ní Ìyàn Aládùnkẹ́ bó lọ bá Fẹ́mi Adébáyọ̀, ìyún níbi tó ti ń ṣe eré orí ìtàgé, látàrí pé ó tún gbọ́ pé awuyewuye pé bóyá òun àti Fúnkẹ́ Akíndélé pé wọ́n tún jọ ń jà lùbọ́sà, wọ́n jọ ń gbé nǹkan sí gan, wọ́n jọ ń gbé logo sí lága, wọ́n jọ ń gbé lága sí logo. Eléyìí ló fa wàhálà, ló fa gbọ́n mi sí omi òtó láàrin Fẹ́mi Adébáyọ̀, òun àti ìyàwó rẹ̀ Ìyàn Aládùnkẹ́. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Lẹ́yìn ìgbà tí wàhálà eléyìí bẹ́ẹ̀lẹ̀, níjà tó gbóná rigirigi ló bá bẹ́ẹ̀lẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó Ìyàn Aládùnkẹ́, pé ṣé o fẹ́ máa sọ mi kiri ni? Òṣèré orí ìtàgé ni mí náà, kí ló dé tó ń sọ mi káàkiri? Nígbà náà àwọn ènìyàn wọ́n blame Ìyàn Aládùnkẹ́ pé ìwọ náà jókòó níbi tọkọ rẹ fi ọ́ sí. Àsọ̀rọ̀ ń bọ̀, àsí kékeré la rí, àsí kàsàkàsà, bàbá késekése, àsọ̀ ń bọ̀ lẹ́yìn. Ẹ wo, ẹ má jà á pọ̀ lọ́rọ̀. Kí ló máwọn sójà tí wọ́n fi lọ ibi tí Ìyàn Aládùnkẹ́ tó ti ń tayán àtọbẹ̀ ẹ̀gúsí? Ilé òǹgàn la mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wá, eyín oníkànnì ayélujára tí wọ́n máa ń pè ní allegedly. Wọ́n ní pé ṣé mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, tírélà ó ti gbà àárín Fẹ́mi Adébáyọ̀, òun àti ìyàwó rẹ̀ Ìyàn Aládùnkẹ́, ó ti gbà àárín wọn kọjá. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, kò sí Ìyàn Aládùnkẹ́, kò sí nílé Fẹ́mi Adébáyọ̀ mọ́ lọ́wọ́ tá a wà yìí. Feel that it's a wrong notion, you know. Ṣé ẹ wá rí ibi tí Ìyàn Aládùnkẹ́ tó ti ń tayán àtọbẹ̀ ẹ̀gúsí? Wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ òun gangan ló rà á fún. Ilé tó ń gbé, òun àtàwọn ọmọ, òun ló rà á fún gẹ́gẹ́ bí olórí lọ́dọ̀ ọkọ. Ẹ rí bí mo sá ń ṣe, mo sọ, mo ní wípé ọ̀rọ̀ tọkọtaya Ọlọ́run nìkan ló lè tún àárín náà wò. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ n gbé yín débẹ̀
kí n já yín tán kí n mú yín tán. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọ níjọ́ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí, ẹ ti mọ̀ bá a ṣe máa ṣe níbí Gist TV Yorùbá lẹ́wà. A máa ń mú yín tán, a máa ń já yín tán bó ṣe ń lọ níkànnì ayélujára. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti lé Ìyá Aládùkẹ́, wọ́n ti lé kúrò níbi tó ti ń tajà látàrí wípé wọ́n níbi tí Ìyá Aládùkẹ́ tó ti ń tajà tí Fẹ́mi Adébáyọ̀ rà fún. Ìgbà tí Fẹ́mi Adébáyọ̀ tó lọ yáwó lápò tó lọ yáwó báǹkì, ó ṣeé ṣe kó má jówó lápò kó jówó báǹkì, ṣùgbọ́n wọ́n lówó ló lọ yá. Ṣé ẹ sì mọ̀ pé tí èèyàn ò bá yáwó yálà báǹkì tàbówó lápò, wọ́n ò ní kó fi nǹkan kan ṣe ìdúró tó jẹ́ pé tí ò bá ti sanwó náà mọ́, ó ní wọ́n ò lọ gbẹ́sẹ̀ lé èèyàn gẹ́gẹ́ bí ìròyìn tó ṣe gbé wá níkànnì ayélujára allegedly là ń sọ. Wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ bóyá kò mọ̀ọ́mọ̀ sanwó látàrí pé ó fẹ́ lé Ìyá Aládùkẹ́ kúrò níbi tó ti ń tajà ni. A ò tí ì mọ̀. Ẹ má sì wá gbọ́. Ṣùgbọ́n ṣẹ mọ̀ pé ọ̀rọ̀ owó báǹkì tàbí owó gbémúlélántà tí èèyàn ò bá ti rí san, ihun tí èèyàn fi ṣe ìdúró, èyí tí wọ́n ń pè ní collateral, ó náà làwọn báǹkì ni wọ́n ó lọ gbẹ́sẹ̀ lé. Wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí pé ìdí táwọn sójà tí wọ́n fi dìpápá dìkúùkù àtàwọn ọlọ́pàá tí wọ́n fi lọ síbi tí Ìyá Aládùkẹ́ tí wọ́n ti lọ lé àwọn tó ń jẹun lọ́wọ́ àti Ìyá Aládùkẹ́ tí wọ́n fi lọ lé wọn kúrò ńbẹ̀ náà ni pé wọ́n ní pé Fẹ́mi Adébáyọ̀ bóyá kò mọ̀ọ́mọ̀ sanwó náà ni ó torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé tó lówó, Fẹ́mi Adébáyọ̀ kò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. Èèyàn láwùjọ àwọn ṣeréṣeré, láwùjọ àwọn òṣèré orí ìtàgé Yorùbá. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti lé Ìyá Aládùkẹ́, wọ́n ti lé kúrò níbi tó ti ń tajà. Kí wá tún ṣe pé ibi tó ti ń tajà lásán gẹ́gẹ́ bá a ṣe rí kà. Wọ́n ní kódà ilé tí Fẹ́mi Adébáyọ̀ tó fi sí òun àti ọmọ rẹ̀, wọ́n ní ìyìn náà tún jẹ́ collateral tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti lé kúrò nílé òun àti àwọn ọmọ rẹ̀. Bákan náà wọ́n tún lé kúrò níbi tó ti ń tajà. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ níkànnì ayélujára. Wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ bá má ṣe bẹ́ẹ̀ pé obìnrin bímọ fún ni, ó ti kúrò lálẹ́ ẹni. Ó bá filẹ̀ kó máa fi tọ́jú àwọn ọmọ pé lílé kúrò níbi tó lé kúrò níbi tó ti ń tajà, òun kọ́ ni solution ọ̀rọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, kí ni èrò tiyín lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ òun àti ìyàwó rẹ̀ Ìyá Aládùkẹ́? Àwa ń gbà ládùúrà pé k'Ọlọ́run Ọba kó bá wọn dá ìkùlọ̀ sí òní wọn, kó bá wọn dá padà kí wọ́n lè parí ìjà káwọn méjèèjì kí wọ́n lè máa jọ gbé nǹkan sí nǹkan padà. Àbí kí ni èrò tiyín lórí nǹkan tó ń ṣẹlẹ̀? Ẹ share fídíò, ẹ subscribe sí YouTube channel wa.